Ẹ̀yin olólùfẹ́ fíìmù Ògbójú ọmọ, a ti mọjọ́ tí fíìmù Ògbójú ọmọ apá kejì a ti mọjọ́ tó máa jáde o. Ẹ tẹ subscribe button láti wo fíìmù Ògbójú ọmọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Lónìí, a máa sọ̀rọ̀ nípa fíìmù Ògbójú ọmọ. Ta ni òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù Ògbójú ọmọ? Ẹ tẹ orúkọ òṣèré náà sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Mo lérò pé gbogbo yín ti wo fíìmù Ògbójú ọmọ. Fún àwọn tí ò bá tí wò ó, ẹ gbìyànjú láti lọ wo fíìmù náà. Àpáta TV ló ń ṣò fíìmù Ògbójú ọmọ. Ẹ gbìyànjú láti lọ wò ó. Lónìí, a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ẹ má gbàgbé o láti tẹ orúkọ òṣèré tí ẹ bá nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù Ògbójú ọmọ. A kò ní rí jù báyìí lọ. Ire lójú gbogbo wa ó máa rí o. Ó tún dọjọ́ míì, ọjọ́ rẹ̀.